ọ̀fọ̀ ńlá ó mà tún ṣẹ̀ lágbo tíátà. Àgbà òṣèré Okemesi Jáde Láyé kí Ọlọ́run ọba kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere. Gbajúgbajà adẹ́rìn-pòṣónú Bámidélé Tọ́pẹ́ Saint, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Okemesi ti kílẹ̀ ayé pódìgbà ó ṣe. Okemesi la mọ̀ gbọ́ pé ó mà jáde láyé ní ilé ìwòsàn ní ọjọ́ Ṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 24 oṣù kejì ọdún 2026 ní déédéé aago 12 kù ìṣẹ́jú 10. Àgbà òṣèré náà ó mà papòdà lẹ́yìn tó ti lo wákàtí díẹ̀ ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní ilé ìwòsàn náà. Nígbà tó ń kéde ikú rẹ̀ lójú òpó Instagram, Tony Montana Jeff tí òun náà jẹ́ àgbà òṣèré, ó ní àwọn ti gbé òkú náà lọ sí ilé ìgbókùsí tí a mọ̀ sí mọ́ṣúárì. Pẹ̀lú ìbànújẹ́ ọkàn, mò ń kéde fún ayé pé Okemesi ti jáde láyé. Dókítà kéde ikú rẹ̀ ní déédéé aago 12 kù ìṣẹ́jú 10 ní ọjọ́ 24 oṣù kejì ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí. Okemesi ti lọ o, a ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùsí. Mo máa bá yín sọ̀rọ̀ lórí ètò ìsìnkú rẹ̀ tó bá ti yá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dìde ìrànlọ́wọ́ fún Okemesi. Kí Ọlọ́run ọba kó bá wa tẹ́ Okemesi sí afẹ́fẹ́ rere, kó sì tún foríjì. Tony Montana òun ló sọ bẹ́ẹ̀. Bákan náà ni Tony Montana ó mà tún rọ àwọn èèyàn àti olólùfẹ́ Okemesi pé kí wọ́n má fi owó ránṣẹ́ sí àpò owó tí wọ́n gbé síta fún ìrànlọ́wọ́ mọ́. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí sọ fún yín, ẹ má fi owó ránṣẹ́ sí àpò owó tí a gbé síta mọ́. Okemesi ti kú, a ó lọ fi òpin sí àpò owó náà nítorí a mọ̀ pé fídíò tí a ń ṣe yìí ó lè má dí ọ̀dọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn. Okemesi ìmọ̀ ló mà gbé fídíò kan síta ṣáájú láti sọ bí àìsàn náà bó ṣe ń bá a fínra tó sì ń béèrè fún ìrànlọ́wọ́ àwọn èèyàn. Ó ní òun gba ìtọ́jú ní ilé ìwòsàn kan ní ìpínlẹ̀ Èkó kó tó di wípé wọ́n mà gbé lọ sí ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun, níbi tó ní wọ́n ti ń fi àdúrà wọ́n ti fi ń jagun fún òun o. Kó tó wá di pé ọlọ́jọ́ wá dé, kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere, kó má jẹ́ kí tèmi àti kó ti yá lákòókò yìí. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní. Àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti ń rí o. Àmín.